Ọlọ́run àwọn bàbá wa ó ń já mi lójú lójoojúmọ́ máa jó. Ọlọ́run àwọn bàbá wa ó ń já mi lójú lójoojúmọ́. Ó ń já mi lójú, ó ń já mi lójú, ó ń já mi lójú lójoojúmọ́. Ó ń já mi lójú, ó ń já mi lójú, ó ń já mi lójú lójoojúmọ́. Jẹ́ àjọkọ́ Ọlọ́run àwọn bàbá wa ó ń já mi lójú lójoojúmọ́. Olúwa máa jọ èmi àti ẹ lójú lẹ́nu. Ó máa ṣe ìyanu tó máa jẹ́ wọ́ndà. Ká máa sọ pé Ọlọ́run ló ṣe eléyìí o. Ọlọ́run àwọn bàbá wa ó ń já mi lójú lójoojúmọ́. Ó ń já mi lójú, ó ń já mi lójú, ó ń já mi lójú lójoojúmọ́. Ó ń já mi lójú, ó ń já mi lójú, ó ń já mi lójú lójoojúmọ́. Lónìí bí èmi àti ẹ ṣe ń jáde lọ, a máa pàdé ìyanu lọ́nà. Bẹ́ẹ̀ ni, ire máa kó èmi àti ẹ lọ́nà. Ayọ̀ máa pàdé wa lọ́nà. Ìbùkún ó máa yà wọnú ilé wa. Bẹ́ẹ̀ ni, owó tabua ó máa wọ àkáǹtì mi, á wọ àkáǹtì wọn náà tó ń gbọ́ mi tó ń wò mí. Gbogbo kọ́ńtíráàtì tá a ti gbé kalẹ̀ níbi tá a gbé proposal wá sí, wọ́n máa approve ẹ̀ lónìí. Lẹ́tà ìgbéga máa tèmi àti ẹ lọ́wọ́ lónìí. Bẹ́ẹ̀ ni, ire tí kò wọ́pọ̀, oore ọ̀kan láhùn, oore àrà ọ̀tún, oore àrímàlè lọ, àwò padà sẹ́yìn, àkànṣe oore èyí tí ò ṣe é gbé pamọ́ lọ́lọ́run máa ṣe inú ayé mi àti ẹ lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí. Ó máa fayé wa ṣe wọ́ndà lójú àwọn tó ti rò wá pé ó máa yí ìgbà wa padà sí rere. Bẹ́ẹ̀ lè sọ pé nígbà tí Olúwa yí ìkó lọ sí òní padà, ó ní ó dàbí ẹni tí ó ń làlá. Ó ní àwọn kẹ̀kẹ́ wípé Olúwa ṣe òun ńlá fún wọn. Olúwa máa ṣe òun ńlá fún èmi àti ẹ lọ́jọ́ tòní, lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí. A máa wá sọ pé ẹ̀yin lẹ ṣe yìí Olúwa, agbára mi kọ́ o bàbá. Ó ní wá nìyẹn o, ẹ̀yin lẹ ṣe yìí Olúwa, agbára mi kọ́ o bàbá. Wàá tún wá sọ pé Olúwa ṣe òun ńlá, sẹ́ni kankan kò lè ṣe. Onítẹ̀mí àti ẹ̀mọ́ bá kọ́ nìyẹn. Ènìyàn ló ti parí, wọ́n ti rò wá pín, bàbá ti ṣe ò dojú tọ̀tá wa, nítorí náà mo yìn ọ́. Ó ṣe bàbá, ló dúpẹ́ ó ṣe bàbá, mo yìn ọ́ ó ṣe agbanilágbàtọ́. Òun ló dojú tẹ́lẹ̀ gan, ó ṣe bàbá, mo dúpẹ́ ó ṣe bàbá. Bó ṣe máa rí nìyẹn, kò ní yí padà lórúkọ Jésù. Àmín.